comment, and share. Ilẹ̀ Yorùbá náà kún nìyẹn o. Àwọn ọmọ wa ń jáde yunifásitì wọn ò ríṣẹ́. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn ọmọ wa ń wa mọ́rúwá. Yunifásitì graduate ń wa mọ́rúwá. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Gbogbo àwọn ọmọ wa ń wa kẹ̀ wọ́n ń wa ọ̀kadà. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé bá ṣe máa bá lọ lù? Ṣé bá ṣe máa bá lọ lù? Àwọn tí wọ́n ń ṣe olórí wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹja tí ń gbẹ́nu òkú ni wọ́n wọ́n lè má jí omi. Ẹja tí ń gbẹ́nu àbàtà ò lè má yí odò. Ẹja tí ò bá wà lódò kì í ṣàwòrí. Ẹja tó gbé ẹja lọ. Wọ́n wá ní ẹja dà sáàrin agbami. Ẹja wá wẹ̀. Wọ́n ti inú ìrànwọ́ wọ́n sínú ọ̀rọ̀rọ̀. Wọ́n ní ẹja wá sẹ́sì kẹjà lọ. Ẹja bá dénú odò. Ẹja pẹ́jọ bá dénú odò. Wọ́n mú ìyàtọ̀ olúwa ní ìfẹ́ àwọn ẹja jẹ. Kò ní mú ìyàtọ̀ ń sọ ìwọ̀n ẹja jẹ o. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá. Torí yín la ṣe wá o. Torí yín la ṣe wá o. Torí èmi àtẹ̀yìn náà ṣe wá o. Gbogbo àbá tó ń bẹ níbà yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn bẹ ń lo èkó. Wọ́n bẹ ń lo òyìnbó. Àmọ́ wọ́n fi ti à ń jẹ́ Yorùbá. Tẹ̀yẹ́ ti pọ̀ jù. Á láti para wa kalẹ̀. Á láti para wa kalẹ̀. Nígbà wá fún nìyẹn. A ti kúrò lábẹ́ Nàìjíríà. A ti dá dúró. A ti dá dúró. Ẹni ò ṣọ̀rọ̀. Lọ́wọ́ ẹnẹ́kẹ́ ò ní kúrú wa. Ẹnikẹ́ni ò ní kúrú wa o. Iṣẹ́ la wá ṣe. Bẹ́ẹ̀ni live and direct. Iṣẹ́ la wá ṣe pẹ̀lú ìlànà live and direct. A kò fẹ́ fi ẹ̀bí olúwa ọ̀fẹ́. Ó ti gẹ́gẹ́. Ó tó gẹ́. Ṣé sọ ẹlẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ sókè lẹ́wà? Àwọn tí ó gbé ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ti sọ̀rọ̀ sókè lẹ́wà. Àfẹ́ pẹ́pẹ́. Àti jáde. Ibẹ̀ là ń lọ. Nǹkan tó mọ̀ ọ̀rọ̀ ìyá jáde ni wípé gbogbo wa la mọ̀ wípé nǹkan tí ìwọ tó bá ṣẹlẹ̀ ní ìlú kan àwa màmá la máa ń jẹ ìwọ̀n. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ ọkùnrin náà pa àwa ìyá ni ọmọ wa ni. Tó bá jẹ́ ọkùnrin náà pa ọkọ àwa màmá náà ni. Tó bá tẹ̀tù wá jẹ́ obìnrin ni wọ́n fi bá bá lò. Ọmọ wa náà ni. Ṣé rí pé àwọn obìnrin ló kàn jù? Ọ̀dẹ̀ lè dúró. Wọ́n máa wo ẹ̀yìn ọmọ wa. Wọ́n máa ṣe báyìí ìyà tó jẹ wá gbọ́dọ̀ jẹ yín. Àgbàwà tó débí wọ́n sọ wípé wọ́n sọ fún wa wípé wọ́n ò fẹ́ kó ṣe wọ́n ò fẹ́ kó ṣe wọ́n ní irọ́ ni. Ṣé báwọn ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ yọ̀ àwọn náà? Ọ̀pọ̀ tó ń ṣẹlẹ̀ yóò kàn wọ́n náà. Ọ̀pọ̀ tá a dẹ̀ débí.
làwọn ṣe wá bí wọ́n sọ ilé ìtòrí àwọn tó máa sọ ọ̀pọ̀ tí ò ṣe àwọn gbọ́dọ̀ fún wa láyè ibi táwọn wọ́n ní kí orí tiwa ní kí àwọn jàǹdùkú má bàa wọ̀ wọ́n láàrin tí àwọn èèyàn wa yòókù bá dé ẹ ṣàlàyé fún wọn ohun tó bá fẹ́ ṣe pẹ̀lú pẹ̀lẹ́kùtù a ò gbé ìjọba ṣùgbọ́n tí èèyàn bá kọlù rẹ̀ Look alike. Wọ́n lè bá rí bó ṣe kórí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá wájú ẹ kúrò. Ọlọ́run ní jẹ́ ká fọwọ́ ara wa ṣe ra wa o. Ẹ kúrò ẹ rìn jìnnà. Ẹ rìn jìnnà. Ẹ bá wọn dá mọ́tò dúró. Ọlọ́jọ́ ìdíbàrẹ́ o. Ọlọ́jọ́ ìdíbàrẹ́ o. Ìdíbàrẹ́ o. Àdúrà àwọn tó tẹ̀lé ìjọ. Àdúrà gbogbo òrìṣà. Wọ́n júbà lẹ̀ orírun lẹ́bàdàn òní wọ́n wà ní mọ̀pó ìbẹ̀dàn tí wàá júbà. Ẹ kúrò lọ́nà ẹ bá yẹ kìtì ní ẹ̀kan yìí o. Ìgbè ẹ fọ̀rọ̀ lẹ̀. Ẹ ti máa rí pé orírun lẹ̀bà wọ́n yí fún káàkiri.
ìran ọ̀gẹ̀dẹ̀ ìsúnkún àti ìdẹ̀ ara ò gbọ́dọ̀ níwá o ara ò gbọ́dọ̀ níwá àwa ò gbọ́dọ̀ rí nira ìran ọ̀gẹ̀dẹ̀ ìsúnkún àti ìdẹ̀ ara ò gbọ́dọ̀. Gbogbo ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ó dẹ̀rẹ̀ kílẹ̀ mú yín. Gbogbo ẹ̀yin gómìnà olóṣèlú ọ̀pọ̀ ẹ̀yin kíníkíní. Wọ́n ní kẹ́yìn ọkùnrin kúrò láàrin àwọn bí. Ṣé ti rí àwọn ìyá wa. Ẹ má bọ̀ níbi tí àwọn obìnrin ti gádà, ẹ má bọ̀ níbi tí wọ́n ti gádà, ẹ má kọ́sà àwọn over. Ìbáṣẹ. Nigeria!
Wọ́n máa tẹ̀lé àwọn ìyá lẹ́yìn. Restaurant for the color party. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ eléyìí àti gbà. A ti gbà o. Eléyìí ti ṣe é ṣe. Ọlọ́run ti gbà o. Ẹ ṣe é. Dáàdì ẹ̀ rárá sà. Màálù yóò bá ti kú. Àṣẹ. We have written our letter. The sensitization we are doing now because we will soon embark on people's opinion, otherwise known as the food.
which will be the first step before the referendum. After we might have gained enough numbers of people's minds through the people's poll, then we can now tender that to the United Nations. It's United Nations only that can conduct a referendum that will be acceptable to the whole world. And we are coming up. Thank you very much. Ìdí tá a fi wà ń bí náà ni wípé a wá fi yé gbogbo àwọn èèyàn wípé àwa ò ṣe Nàìjíríà mọ́. Àwa ti dá dúró gẹ́gẹ́ bí Oòduà Republic. Ó lè máa jẹ́ magic lójú àwọn olóṣèlú wa o. Wọ́n lè máa pè ní the job taking too far. But àwọn sọ fún wọn wípé in tí èmi bá sọ tí wọ́n bá sọ náà ló sọ. Àwa ń tiwa ọ̀ lè continue pẹ̀lú Nàìjíríà tó ní constitution tó jẹ́ wípé àwọn bíi mẹ́rin péré náà jókòó sọ́kọ̀ constitution yẹn. Wọ́n dẹ̀ parọ́ mọ́ gbogbo wa wọ́n ní we Nigeria. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. And gbogbo alámọ̀ ìpè ilé tẹ̀yàn bá kọ́ sórí ẹrọ̀fọ̀ ilé yẹn á wó gbẹ̀yìn. Ó mì wípé Nigeria ní very bad foundation, and for this àwọn sọ pé àwọn ò ṣe mọ́ wọ́n ní compulsory ní Nigerian unity of Nigerian is non-negotiable. Ìṣèlú yẹn dá so ṣe gbọ́ ni. When if my son want to marry your son, come on, mi fẹ́ fẹ́ ọmọ ẹ̀. Kí wọ́n fọwọ́ sí kémi fọwọ́ sí. Tọ́mọ ẹ̀ ò bá fọwọ́ sí. Ó ṣeé ṣe. A kàn máa parabolate lójú kan náà ni. A máa lo agbára tọ́lọ́run fún wa gẹ́gẹ́ bí òbí. But n tá ń sọ yẹn ò ní ṣeé ṣe. Àbí kó jẹ́ ọmọ tèmi ní ògbà. So ń bó lẹ ti rí inconvenient marriage. Tẹ́ wá sọ yí pé it's compulsory. So compulsory yẹn làwọn fẹ́ yọ kó mbẹ̀. Kò compulsory lọ́dọ̀ tiwa o to be a Nigerian, it's not compulsory. Mo ń ṣe dandan o. Ó dà sà pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé yìí tí ẹ̀ ń fojúsùn tí ò bá tètè wá sí ìmúṣẹ ìgbésẹ̀ wo lẹ tún lérò pé tún lè gbé. No, kò sọ́nà kó má wà ní ìmúṣẹ. Torí gbogbo nǹkan táwọn àjọ àgbáyé ń béèrè lọ́wọ́ là ń fún wọn. A fún wọn ní fact and figure iye àwọn èèyàn táwọn arábí ń pa níjojúmọ́ bóyá wọ́n ń fi wọ́n ṣe ètùtù ní àmọ́ gbogbo ẹ̀ láti fún wọn. Ó yẹ yín a fún wọn ní figure Nigerian iye táwa jẹnu Nàìjíríà gbogbo tó béèrè lọ́wọ́ wa nìyẹn. Wọ́n ti béèrè constitution tá likely láti lò àti fún wọn. Wọ́n ti béèrè flag wa àti fún wọn. Gbogbo tí ẹni ká máa kó wá láti kó fún wọn. Ẹ jẹ́ kí n sọ fún yín pé kò ṣe ṣe yẹn ẹ yọ kó bẹ̀. Ó ti ṣe. Orúkọ yín lẹ́ẹ̀kan sísà. Ìbáṣọ̀run Kúnlé Adéṣọ̀kan, Homeland Secretary Ìlànà Ọmọ Oòduà. Thank you so much.